kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. Orúkọ tèmi ò yí padà o. Èmi náà ni o. Èmi tiyín ní tòótọ́ àìtàlẹ̀ abiyamọ. Welcome to my life and afterlife. Àdẹ̀kù season fíìmù yìí o. Mo ṣe bọ́dẹ tó bá máa sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. Eshinshin. Àwí ìgbọ́ àgbọ́ ọ̀gbà Eshinshin ló mú kó tẹ̀lókù wọ sàréè. Tinubu Eshinshin. Wọ́n dájọ́ ọjọ́ pé wọ́n tó ṣe oṣù kò. Afọbajẹ. Àlọ́ 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 mi lérí fún gbàgbó kó mọ́ gbàgbọ́ ọmọ gbogbo wa lọ. Tinubu tó lóun lówó lọ́wọ́ ju Ọ̀ṣun state lọ. Tinubu tó ní ọ̀rọ̀ tó bá ṣe tì kì í ṣẹlẹ̀ ní ògbé o. Owó tó tówó ló máa yanjú ẹ̀. Bí eré. Afọbajẹ mà dọ́ba ṣùgbọ́n nọ́nà mo ṣe bíbí rọ́bà lọ fógún ọdún láàbọ̀ ṣẹ́jú lóòótọ́ máa bá. Ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀gọ̀ fà á. Ọmọ àlẹ́yìn Tinubu. Ó náwó náírà, ó fowó rà, ó fowó ràbò. Àwọn ará òkè ọya wọ́n lérí léka, ṣùgbọ́n nínú lérí léka wọn náà jẹ́pẹ́tẹ́ gbọ́mọlé wọn lọ́wọ́. Wọ́n jákulẹ̀ náà ni. Àwọn aráalé wo òkè ọ̀hún àwọn náà lérí léka Wike. Wọ́n jákulẹ̀ náà ni. Nílẹ̀ tiwa ní tiwa tí wọ́n lérí tí wọ́n léka wọ́n jákulẹ̀ náà ni. Torí pé kí ni wọ́n ti tẹ́lẹ̀ tẹ́lúkọ. Wọ́n máa wọ èèyàn wọ́n ń gùn wọ́n gàràgàrà. Wọ́n ń ṣe ta ló máa má wọn. Wọ́n ti wá gbódómì báyìí aró orókọ aró radìyẹ. Ìlú kan gógó. Ṣe bólúgbọ́n ṣe ayé olúgbọ́n kò kan báyìí, ayé àrẹ̀sà kò kan báyìí, ayé ọ̀rọ̀gán àgàngàn kò kan báyìí, everywhere wá kan. Ṣùgbọ́n alábòsí abòsí rìkíṣírìgì wọn ni
torí pé ó jẹ́ Yorùbá, torí pé ó jẹ́ Yorùbá pé kí ni? Ṣé bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn? Mo ṣe bí ìkà tó bá tọ́ sí mu la fi ń rèé. Gbogbo àwọn èèyàn kọlọ̀rọ̀ sí èèyàn, àwọn èèyàn tí ò yẹ láwùjọ, àwọn ni wọ́n wá ń jókòó síbi ìjọba. Àwọn quarter to grave, àwọn ẹlẹ́wọ̀n, àwọn ọ̀daràn, ọmọ ọ̀tá, amúgbó, àwọn olóògùn olóró. Àwọn ni wọ́n wá gbòde kan. Ìwà àká wá ń dàgbà gbáà. Irọ́ pípa gan ish. Tó jẹ́ pé kò tẹ ẹsẹ̀ yọ síta. Ẹsẹ̀ yọ síta náà. Ń tẹ́ bò tí ó bò. Nǹkan tẹ́ bò tí ó bò. Everybody ló mọ̀ pé ẹ̀ṣù jóró ni. Ẹ máràlú, ẹrẹ́ wọn jẹ, ẹrẹ́ wọn ta, ètò ní kí ni wọ́n máa ṣe. This is the beginning of the end. The very beginning of the end. Ọ̀rọ̀ yìí, ó máa lẹ́yìn. Torí kò ní gbẹ̀yìn kó gbépo kó tó gba ṣọṣọ. Ilé tá a bá fi tọ́mọ báyìí, ìrì ló máa wó. Ilé tí wọ́n kọ́ sórí solid foundation òtítọ́ gan kò tí ì dúró. À ń bọ̀sibọ̀sí ètò ẹ̀ fi rìgì sí, rìgì mọ́, ọ̀tẹ̀, tẹ̀m̀bẹ̀lẹ̀kún. Tẹ́ fi pinlẹ̀. Ẹni bá jalè lẹ́ẹ̀kan tó bá dàrú borí, à ń bọ̀sibọ̀sí èyí ń jà lọ ni. Já lẹ́ẹ̀kan, aṣọ olè náà lẹ dàbọ̀ra. Èèyàn bá mẹ́lẹ́dẹ̀ yín, bá mẹ́lẹ́dẹ̀ ara yín, kẹsàn pé fẹ́ rebrand ẹ fẹ́ túṣe up. Ẹlẹ́dẹ̀ máa jẹ́ títí ayé. Ẹlẹ́dẹ̀ a máa jẹ́. Just look at you. Wọ́n sọ pé orí ilẹ̀ ẹja ti máa ń bàjẹ́. Kò kí ń ṣe ẹja nìkan. Even èèyàn torí bá ti wọ́, ibi torí bá lọ ni gbogbo ara máa tẹ̀lé. Ìyókù náà máa wá. Amúkún ẹrù ẹ wọ́, wọ́n ní kílẹ̀ owó ẹ̀. Àtìsàlẹ̀ ló ti wọ́ wá. Ó máa lẹ́yìn. Kódà ẹ̀yìn ọ̀rọ̀ yìí ó máa ju tòkú ìyá jọjọ lọ. Torí nígbà tí gbẹ̀gẹ́dẹ́ bá máa gbiná. Òótọ́ ọ̀rọ̀ lè ní ká má sọ. Torí gbogbo wa lè sùn ká kọrí síbì kan náà. Àwọn jàǹdùkú wọ́n wá gbàgbé orúkọ. Àwọn ọmọ ìjọ torí ẹ̀ náà ṣe máa ń sọ pé kẹ́ má máa mú ọmọ ìjọ bẹ̀rí, ẹ má máa mú lọ sí ilé ọlá toró máa bàbẹ̀ jẹ́ ni. Àwọn òkòkò tí wọ́n mọ̀ pé àwọn máa sè àwọn máa sọ tí wọ́n wá dórí iná. Tí ó mọ̀ pé òun máa jata tó dórí iná tó ń sè tó ń sọ. If you say education is expensive, try ignorance. Just look at them. All of them, kò gbé kan. They are all thieves, rogues, serious ones. Níjọ́ kìíní àná, wọ́n ní Buhari ò ṣe é, toró ṣe láyé tó dé ìdí àgbọn, toró ṣe, wọ́n ní. Nearly binds. Governance is not about sentiment. Ẹgbẹ́ sentiment lẹ̀. Àgbà ló tó rò ó lọ. Nǹkan tó bá ní, capability. This is somebody that àlàáfíà jìnnà sí. Even kó sọ̀rọ̀
tó bá béèrè a sọ gbì búlúbálá tí ò bá táyé mu to even sign kó kọwọ́ bọ̀wé lásán ọwọ́ ẹ̀ ń gbọ̀n ni wọ́n bá fọwọ́ kọ́ ni. wọ́n gbàdé wọ́n ní ó ti wí ní president o òru la ṣèkà wọ́n mọ̀ pé táwọn bá ṣe lọ́sàn-án àwọn ò ní fara rẹ̀ lọ tí wọ́n sáré declare as the president. nígbà tó máa sọ ó ní òun gọ́vnọ̀ ó lóun ní òun dùn láti di gọ́vnọ̀. I mean just imagine ọjọ́ tí wọ́n ní wọ́n yàn sóyè kò mọbi tó máa lọ kò má pa àbí tó yẹ kó lọ. This guy is sick. A lot of controversies. Ìgbà wo wá ní ilẹ̀ káàró òjìrè wá dà báyìí? Ìgbà wo àǹtísà àgbàwọn àgbàlagbà rèé o àwítán ìyàwó ẹ̀ pásítọ̀ àwọn náà wá ń wàásù ní nǹkan tó jẹ́ pé òjòrò lẹ ṣe arúmọjẹ ojú táyé báyìí títẹrú tọmọ tàráàlú tàjòjì gbogbo wọn náà rí àwọn awítẹ wá ní ẹ̀yìn o àmọ́ kíní kan tí ń ti lómi lámù o ńgbà tẹ lómi lámù kílẹ̀ ń wá débẹ̀ kílẹ̀ wá débẹ̀ ẹ̀yin ti lówó tiyín o ẹ ti lówó tiyín ọlọ́run lẹ fẹ́ dá ọlọ́run ló kù tẹ fẹ́ dá Abíọ́lá ṣe jù bẹ́ẹ̀ lọ Abíọ́lá ní owó òun tágbàná bá kó sí yóò jẹ yóò kù sínú ẹ̀ wí Abíọ́lá ó ga o mẹ́mẹ́ ń bọ̀ o kòkò tí ìdè awítọ́ ọmọ wọn náà ní òun ni àkọ́bí gbogbogbò òun nìyá lọ́jà gbogbo ẹ̀yin tẹ́ ẹ tí ìjókòó ẹ tí nasẹ̀ tó jẹ́ pé àmì ìjọba ẹ̀wẹ̀kọ́ ẹ̀wẹ̀ lẹ́nu ọwọ́ wọn ò tí ì tẹ̀kú dá o fìdí ẹ̀ ni wọ́n ṣì wà o ẹjọ́ ń bẹ lé ẹjọ́ o pẹ̀lú ẹ̀rí tó dájú wọn ò tí ì jókòó báyìí wọ́n ti ń nasẹ̀ rárá kége ìran wíwò ìfọ́jú àwọn awítán wọ́n wá ní torí pé ó jẹ́ Yorùbá ojú gbà mí tì ìran Yorùbá ojúlówó ọmọlúwàbí wọn hùwà báyìí wọn kì í hùwà báyìí láìṣe pé kò sólóòótọ́ àwọn tó lákíkanjú àwọn tálàfíà wọn péye àwọn tí wọ́n gbọ́n àwọn tí wọ́n lóye tí wọ́n lè tukọ̀ òlú tí wọ́n lè ṣe àtòlú ẹ wá lọ mọ àwọn ọ̀jẹ̀lú àwọn ọ̀rúnlú this ones are not even ọ̀jẹ̀lú this ones are ọ̀rúnlú àwọn jẹgúdújẹrá àwọn àgbàlọ́wọ́ mẹ́rin balẹ̀ jòǹtóló àwọn wọ̀nbiliki wọ̀nbíà ẹ wá ní ìlú máa fararọ ẹ wá ní gbogbo ẹ máa tùbà ó máa tùṣẹ́ kó lè túbà kó lè túṣẹ́ kó lè túbà kó lè sentiments apart this is a disgrace a show of disgrace eléyìí tàbùkù sí ìran Yorùbá sí nǹkan tí ọmọlúwàbí adúláwọ̀ orílẹ̀-èdè Yorùbá nǹkan tó dúró fún ó tàbùkù sí ọ̀nà tí wọ́n gbà débẹ̀ bí wọ́n ṣe tọ́ bí wọ́n ṣe tá bí wọ́n ṣe tọ́
ẹran nídìí ni mo ṣe bí bára ilé ẹni bá ń jẹ kòkòrò tá a bá sọ òru ẹrẹ́rẹ́ kò ní jára ilé ó sùn. Wọ́n ládùúgbò tó ń ọmọ àlè ibẹ̀ ni ò tí kì í ṣe ọmọ àlè nìkan àdúgbò tó ń tò jàǹdùkú ibẹ̀ ọmọ ọ̀tá ibẹ̀ ọmọ ọ̀páǹlé ibẹ̀ ni ò tí dàgbà. Mo ṣe bí wọ́n ní àti kékeré láti pẹ̀ka àrókò. Ìbájẹ́ pé wọ́n ti pẹ̀ka àwọn ilé wọ́n ti fi wọ́n ọmọlúwàbí tọ́ wọn láti ilẹ̀ pé bá ti wùwà ní ohun tó tọ́ ní ohun tó yẹ ni bá ti ṣe ni bá ti ṣe ni bá ti ṣèjọba ni bá ti kọ́ àwọn èèyàn dẹ̀ ni bá ti ṣàdarí ní gbogbo ilé yóò ní ìṣẹ̀lẹ̀ kò ní ìṣẹ̀lẹ̀ bọ́tà amúkọ ẹrù ẹ wọ́. Nígbà tó sì jẹ́ pé ọmọ yìí ò ṣàgbàfọ̀ ó ń káṣọ wọlé ẹrú ojú olè ẹ̀ mú. Àwùjọ wa ti wá ó ti gbùyẹ́ ìwà rádaràda débi pé owó là ń sìn tó bá ṣáà ti lówó ṣùgbọ́n kì í ṣe gbogbo nǹkan lówó máa ń ṣe o. Ojú máa ń towó ìgbà tójú máa towó lélẹ̀ ìgbà tójú máa towó tọ́sápọ́rọ̀ tówó bá ṣe tì Tinubu lọ́rọ̀ tówó bá ṣe tì more money ló máa ṣe eléyìí tó ń bá lọ ẹ̀ ojú máa towó ojú máa ti owó torí kò kì í ṣe gbogbo nǹkan lówó. Àwọn nǹkan kọ̀ọ̀kan wà tí ò kì í ṣe owó. Ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn ìwà ìṣesí ó ṣe pàtàkì. Ó ṣe pàtàkì. He is not a true representation of ọmọlúwàbí. It's just a black male. Torí pé ó jẹ́ Yorùbá. No, it's not. I am Yorùbá. Ọmọlúwàbí tó ti kọ́ ọmọ orírun alálẹ̀ orílẹ̀-èdè Yorùbá. Kò sámúlùmọ́là nínú ẹ̀jẹ̀ mi pọ́nbélé ojúlówó ọmọ Yorùbá ni mí. Àwọn eléyìí wọn ò ṣojú wa o ojú ara wọn náà ṣe ikùn ara wọn àtagbádá wọn àtàpò wọn ó ní wọ́n sì ń dù pẹ̀lú. Ẹ máa imagine ṣé ẹ rò pé president kan lẹ́ni ni MC Olúọmọba ló náà láàyè tiẹ̀ ẹ̀rọ ayé akátáyé falétí tutọ́ tí wọ́n ń jẹ àwọn ohun tí ò ṣẹlẹ̀ rí wọ́n mú gbogbo ẹ̀ wọ́n ń tẹ̀lé báṣubàṣu wọ́n ń tẹ̀ báṣubàṣu. Kò lè last kò lè work. This is not a matter of being negative or being kinny. That is just it. Wọ́n jọ ń sábà ara wọn ni nǹkan tó jọ máa múlẹ̀ òun ló ń lọ yẹn tí gbogbo wa dẹ̀ mọ̀ kò yé mi ṣá. Wọ́n sọ pé kí Yorùbá débẹ̀ ṣé òun ni ó sọ pé Yorùbá ló kàn ṣé òun wà ní Yorùbá tó kàn ṣé òun ní Yorùbá tó kàn kò sọ́mọ Yorùbá tó yanrantí lọ́gbọ́n tó dángájá nímọ̀ tó gbòòrò lóye tó ní eegun lápá láti ṣiṣẹ́ bó ti tọ́ àti bó ti yẹ tó wá jẹ́ pé fòní kó fọ̀ láǹdé I better pass my neighbor generator. I better pass my neighbor generator. Former drug lord. This is even òfin wọn ó tún rú òfin wọn. Kò sẹ́ni mọ̀lẹ́ ẹ̀ kò sẹ́ni mọ̀nà ẹ̀
kò sẹ́ni mọjọ́ wọn bí, kò sẹ́ni mọ kí ló dé aróhùn sí lára kokéèmù Tinubu. Àwọn èèyàn tẹ̀sí òtítọ́ mà ti kùtà o, òtítọ́ mà ti kùtà o. Irọ́ ló lè ní, irọ́ ló lè ní. Eré tí irọ́ fogún ọdún sá, ìrìn fàájì ní fòótọ́, tẹ́rì kúnta. Ṣùgbọ́n ká máa wò ó, àwọn ilé ẹjọ́, àwọn adájọ́, àwọn náà ti gba rìbá, àwọn náà ti gba rìbá. Ká máa wo ọjọ́ tí wọ́n máa dá, ká máa wò bóyá wọ́n máa fọmọnìyàn ṣe, ká máa wò bóyá wọ́n máa fi ìbẹ̀rù Ọlọ́run wọ́n máa fi dá ẹjọ́ yìí. Torí tí wọ́n bá kọ̀ tí wọ́n bá dá dáadáa, ohun tí ò tó dá ò tó dá, ohun tí ò tó dá yóò tún dá. But imagine everybody ikú wọn náà ń lé. Nígbà tí wọ́n ní àwọn ti lówó, àwọn ti lọ́lá, kílẹ̀ wá ń wá. Nígbà tẹ́ lówó tẹ́ lọ́lá, kílẹ̀ wá, ẹ̀ ń wá pò, ẹ̀ ń wá gbára. Àbí mo ṣe bí téèyàn bá ń wówó lọ tó bá pàdé iyì lọ́nà, á padà sílé ni. Ẹ̀kẹ́ lẹ́yìn ra ẹ̀kẹ́ ló bá dé. Wọ́n ń pè yín lọ́mọ ẹran, wọ́n ń pè Tinubu ní lólè, ó ń gbọ́mọ ẹran jó. Àtòun àtìyàwó ẹ̀ àtàwọn ọmọ ẹ̀. Ní ti Tinubu, government of the few, for the few, by the few ni. Government of the few, for the few, by the few. Tó bá yá wá sọ pé ó gbé àwọn èèyàn dìde, irú àwọn èèyàn wo ló gbé dìde? Kí ni kálíbà àwọn èèyàn tó gbé dìde? Kí ni pedigree àwọn èèyàn tó gbé dìde? Àwọn jàǹdùkú, àwọn ọmọ ọ̀tá, àwọn oraisa, àwọn olè, àwọn tẹ̀wọ̀ndé, àwọn wonbiliki, àwọn ọmọ òbíà, àwọn olójú kòkòrò, àwọn tẹ́nu wọn ti fẹ̀, àwọn alájẹpọ̀ lẹ́nu bíi tàdán. Jẹ kí ló dáa? Ìdí náà ló bá dé, ìdí ló bá dé. Orí ẹṣin áyán tẹ ẹgùn yìí, pátápínra rẹ̀ ẹṣin òjòrò ọdún mẹ́jọ, lẹ́yìn ọdún mẹ́jọ ńkọ́ lálá tó ròkè ilẹ̀ ló ń bọ̀. Ìyẹn tẹ́ bá tiẹ̀ tọ́dún mẹ́jọ, ìyẹn tẹ́ bá tọ́dún mẹ́jọ. Ìlú kan gógó bí ìgbà tó fọ̀ṣẹ́, eku ò ké bí eku, ẹyẹ ò ké bí ẹyẹ. Ìwọ á sọ pé torí pé ó jẹ́ Yorùbá, torí pé ó jẹ́ Yorùbá pé kíni? Ẹ má dráàgì ìran Yorùbá sí rẹ́dẹ̀rẹ́dẹ́, because this is Oshisco nonsense náà ń ṣe. Oshisco nonsense ó náà ń ṣe. Well, èṣì ni, èṣì tó bókù wọ sàárè. But kí ló máa ń pe ṣinṣin? Òṣùṣù ọwọ́ ní nígbà tí àwọn aráàlú bá dìde. Ìgbẹ́ ṣíṣí ó lè dènà dọ́wọ́. Ìtì ọ̀gẹ̀dẹ̀ tí yóò tó wọn àyàdá sí.
orí tó ti bàjẹ́ tó ti ṣèdè, ara tó ti bàjẹ́ tó ti ṣèdè tẹ́ ẹ̀ wọṣọ sí. Mo ṣáà mọ̀ pé ẹ̀yin tẹ́ ẹ jọ jẹ́ gbígbí ibẹ̀ náà lẹ́ẹ̀jọ kú pípí ibẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. Ó kò jẹ́ pé tẹ́lẹ́ṣẹ̀ bá ń jìyà olódodo ò ní ṣàpè bẹ́ẹ̀ ni. Ìlú ò fararọ, kò dẹ̀ lè fararọ. That is just the reality. Kò lè fararọ. Kò lè fararọ. It's not gonna get better. It's not gonna get better. Because kò sí accountability. People are not being held accountable for whatever it is they've done. Owó gbogbogbò ẹ̀yin kan wá dáyà dé ẹ̀yin jẹ́ it's never done. Báwọn náà ṣe lẹ́bi làwọn aráàlú náà lẹ́bi o. It takes two to tango o. But it's never done. There should be accountability. People should be held responsible because tó bá jẹ́ pé accountability wà ní. Tó bá jẹ́ pé people are made to answer for whatever it is they've done ni. Kò tiẹ̀ gbogbo ilé ìta kóra wá sí àní síbẹ̀. Àní síbẹ̀ but you need dispensation is coming ṣá. You need dispensation is coming. Kàkà kí kinní kan ṣakákò fún kinní kan ni oníkálukú ó yà lọ lọ́tọ̀ọ̀tọ̀ ni. This is the beginning of the end anyways. It's just a thinking time bomb. It will soon explode. It's gonna explode like. But nǹkan tí mo mọ̀ ni pé tí wọ́n bá fi lè get away with this, it's gonna get worse. Worst. Torí ṣé tándí la ní òmòjó? Tándí. Tándí. Máa imagine. Wọ́n dẹ̀ ń ṣe wọn lẹ́rìí ọkàn ẹ̀rí ọkàn ò jẹ́ wọn. Kò kàn wọ́n, àwọn ṣàfẹ́ dé bẹ́ẹ̀ ni. Àwọn ló kàn, àwọn ṣàfẹ́ dé bẹ́ẹ̀ ni. Mo ṣe bẹ́ẹ̀ sí tọ́mọ olè ó sì ní òjò òkú jẹ́ oṣù náà. Kò sí jàmbẹ́. There's always a past. Èèyàn tí wọ́n yàn sípò tí wọ́n ọ̀fẹ́ kó tó jẹ́ pé máa jó lọ́mọ òun yẹn náà ṣe fún wọ́n mi tó máa fi gọ̀ǹgọ̀ fa gọ̀ǹgọ̀ àti lọ́bọ̀lọ́bọ̀ lè tẹ́ fà sórí yín sórí àwọn ọmọ yín sórí ilé yín ni ẹjọ́ máa yanjú ẹ̀ pásítọ̀ Rẹ̀mí wọ́n wá dúró sí ṣọ́ọ̀ṣì wọ́n wàásù tẹ́ mọ̀ pé òjòrò lẹ̀ ṣe dé bẹ́ẹ̀ ìyẹn náà dá irú ọkọ láya irú bàbá lọ́mọ Tinubu Eshinshin tó tẹ̀lé òkú presidency Eshinshin tó tẹ̀lé òkú ipò presidency wọ sàárè kò sí jàmbá kò sí anything ó kàn fẹ́ fi sí kó wà níbi bẹ́ẹ̀ ó jẹ́ president ó jẹ́ president elect he was elected he was not elected. Ìlú fẹ́mi lóyè ó yàtọ̀ sí mo fi ra mi sípò ìwọ ló fi rẹ̀ síbẹ̀ nígbà tí ìlú bá ṣe tán ìlú á yọ ẹ́ níbẹ̀ it is as simple as that.
Wọ́n sọ bàbá. What has, I mean, the mentality of our people is kò yé mi. Wọ́n máa ní bàbá wa, bàbá wo, bàbá àwọn wo, kò mọ ọmọ tó bí ni, kò mọ ọmọ títẹ ni. What has good governance got to do with everything? Oh my God. Wọ́n ní bàbá wa o, Tinubu, bàbá wa pé kí ni? What has that got to do with performance? I mean, ọdún wo lè ní táwọn òyìnbó ń pe ìjọba wọn, olórí ìjọba wọn ní bàbá wọn pé kí ni, kò mọ ọmọ títí ẹ̀ tó bí ni. Kẹ́ ẹ ṣe ohun tó tọ́ sílùú, kẹ́ ẹ ṣe ohun tó yẹ sílùú, kára di àwọn aráàlú. Wà wọn ní bàbá wa, they're so sentimental. Oh my God, bàbá wa kinní kan bàbá wọn, mi ò mọ bàbá mi ni, àbí kò mọ àwọn ọmọ títí ẹ̀. Bàbá wọn ẹjọ́ ń gbá sórọ̀ kínní, ẹjọ́ wà ń bẹ̀. Ọjọ́ tí wọ́n yàn sóyè kì í ṣe ìyàwó àtàwọn ọmọ ẹ̀ ló dúró tì. Bàbá yín dẹ̀ ni, keep fooling yourselves. Àwọn ọ̀dọ́ langba wọ́n wà nínú, wọ́n wá ń fi bàbá. I don't know. Mo ṣàmọ̀ pé Tinubu Eshinshin ni. Eshinshin ni. So, gágá ọwọ́ kan is enough. It's all good. Watching in 3D. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí, ẹ máa lẹ́yìn. Yóò lẹ́yìn dáadáa. We can do better. Tó jẹ́ pé in diaspora, young Yorubas won't hold a key position in other countries' governments. Bòníkó Fọláǹdé, ẹni tó jẹ́ pé bó ṣe wà yẹ nípa ọlọ́jọ́, àrètí ọlọ́jọ́ kò mọṣù kò mọdún ló wà, just like olóyún aláboyún mọṣù kò mọjọ́, bó ṣe wà nìyẹn. Anytime, that is the reality. Excuse me. At any point in time, wọ́n sọ pé kìnìkan. It's all good. Come on. But Eshinshin. Kí lè ṣiṣẹ́ dà máa ń produce ju ìdè lọ. Ìdè àtàríwó. It's gone. Eléyìí o. Anyway, mo jẹ́rìí Yorùbá. Tó bá dojú gbàgàdé ní ìsinyìí kíá. Gbogbo àwọn tó lùlù mọ́ ọjọ́ lọ́wọ́ ohun ẹ̀yìn yẹn. Ìlú wọn báyìí wọ́n á kì í abẹ́ agbádá ni. Yóò bá kóhun kùwẹ́ kú ẹbí kú ará ẹ̀. Eshinshin ṣìyọ. Àǹfààní wo ló wà lára Eshinshin? Eshinshin máa ń spread the disease ni. Eshinshin máa ń breed bacteria. Ìran Eshinshin ní ṣèdè. Eshinshin. Mo ti jà ń bẹ̀. Ṣùgbọ́n eléyìí o, òkúta ẹṣin ẹsẹ̀ rẹ̀ ó yọ, kódà kò sí kankan tó bò ń bẹ́ẹ̀. So whatever mess
This is gonna lead to my drag Yoruba into it. You're on your own. You're on your own. So my drag Yoruba into it. I guess it's gonna be messy. It will be messy. So what will you get? But you believe it, sir. What will you get? She whatever. This is somebody's grandfather. Excuse me. This is somebody's father. Supposed elder. Ó dẹ̀ wùwà bẹ́ẹ̀ yẹn. Ó wùwà bẹ́ẹ̀ yẹn ní ojú táyé. And some people are still hailing him. And they're being sentimental that is Yoruba. Ọmọ àlè Yorùbá ni. Ó kì í ṣojú lówó Yorùbá. Torí ìran Yorùbá, ọmọlúwàbí Yorùbá, wọn ò kì í wùwà bẹ́ẹ̀ yẹn. That is ojúṣàájú. Ojúṣàájú. As in, wí àníṣe ọwọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fà á. Kò sí yà mẹ́. I'm watching in 3DD. All I know is Tinubu is Eshinshin. Eshinshin lè ṣe. So guys, until I come your way again, bye.